Damje Films and Records òṣèrú èyí rí o sinimá titun ọmọ Olùṣọ́ lákọ́gbéjáde o apàṣẹ Múkàrẹ́ àti Ìbíròǹkẹ́ sinimá titun ọmọ Olùṣọ́ kọ́mẹ́dì tó kọjá bẹ́ẹ̀ Damje Films and Records ẹ̀kú owó níná. Eléyìí fíofío kò ní ráìvà 100% comedy extravaganza ni sinimá titun ọmọ Olùṣọ́ asọ́nilẹ́nu ọmọ Olùṣọ́ tó yá yakuya tó yá bí ọ̀rán àṣà tí sùn ọlọ́mọrí ẹsẹ̀ lẹ̀ Olùṣọ́ tọ́lọ́run ń gbọ́wọ́ ẹ̀ ṣiṣẹ́ mi tó ń ṣiṣẹ́ ìyanu ńláńlá ọmọ bíbí inú ẹ̀ ló ń dọ́jú tí káàkiri gbọ́rọ̀ ṣe rojú ayé ẹ̀ta lánìyàn Olùṣọ́ báyìí o ẹ tún mọ àwọn abàṣẹjì ọgbẹ́ àgọ́ wòlíì alátẹnujẹ tó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ okùnrin mú káàtì jẹ̀bú ọjọ́ lọ́jọ́ tọwọ́ pálábà àwọn ṣẹ́gi sinimá ti tún ọmọ Olùṣọ́ kọjá àfẹnurọ̀ yẹn jọ ìgbà àkọ́kọ́ lélẹ̀ tí Damje máa gbé sinimá jáde àbájọ tó halẹ̀ tó mílẹ̀ títí sinimá ti tún ọmọ Olùṣọ́ directed and packaged by apàṣẹ Múkàrẹ́ produced by Ìbíròǹkẹ́ Fatima Amin starring Atalaniyan apàṣẹ Múkàrẹ́ Wálé Akọ́rẹ́dé Òkúnnù Táyọ̀ Àmúkadé Ìjẹ̀bú Adéníyì Johnson Tóyìn Aláwùsá Ṣèyí Ẹ̀dùn Ayọ̀ Òyìtà Tèmítọ́pẹ́ Ṣọlájà Bẹ̀rẹ̀ Àmúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ọmọ Olùṣọ́ subtitled in English ó ti jáde sórí VCD nìkan báyìí o marketed by Damje Films and Records ìtẹ̀síwájú marketer number 3 John Olúgbọ́ ọ́fíìsì Kíá Street Ìkẹjà tó fi mẹ́lẹ̀ tó wà ní Adédìgbà shopping complex ọba ọmọlájà road Ìgbè junction Ìgbòho Ìkòròdú telephone 0703-557-2974 àti 0818-811-7142 sinimá titun ọmọ Olùṣọ́ ẹ̀rín àríntàkìtì ni àfikẹ́ máa jẹ nǹkan alátàtẹ́ bẹ́ẹ̀ ń wò lọ́wọ́ àti gbé jáde wìtìwìtì ló ń tà ẹ̀ tètè lọ́ra ti yàn. For the Bible says, goodness and mercy shall follow me all the days of my life, and I shall dwell in the house of the Lord forever and ever. Amen.
aláṣẹ Damje films and records òun ló ra franchise marketing right gbogbo ní Àyìndé mi Wàsíù láti sìn Ájì Wàsíù mi títí máa lo bẹ́ẹ̀ ìtẹ̀síwájú market yóò ṣe gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ti ń rí láti sìn iṣẹ́ wa máa bẹ̀rẹ̀ sí ní jáde lórúkọ Fuji Rẹpẹtẹ Nigerian Limited marketing and soul distributor soul òun nìkan ni wọn ò pé méjì yìí nílẹ̀ yìí láti sìn ọ̀rọ̀ fẹ́ẹ̀kì ni kò sí ń bẹ̀ orúkọ Damije lẹ́ẹ̀ máa bá ń bẹ̀ ìtẹ̀síwájú distributor aláṣẹ Damje films and records òun ló ra franchise marketing right gbogbo ní Àyìndé mi Wàsíù láti sìn Ájì Wàsíù mi títí máa lo bẹ́ẹ̀ ìtẹ̀síwájú market yóò ṣe gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ti ń rí láti sìn iṣẹ́ wa máa bẹ̀rẹ̀ sí ní jáde lórúkọ Fuji Rẹpẹtẹ Nigerian Limited marketing and soul distributor soul òun nìkan ni wọn ò pé méjì yìí nílẹ̀ yìí láti sìn ọ̀rọ̀ fẹ́ẹ̀kì ni kò sí ń bẹ̀ orúkọ Damije lẹ́ẹ̀ máa bá ń bẹ̀ ìtẹ̀síwájú distributor. ṣèyàn ní ìfẹ́ ní lẹ́yìn bàbá sí lẹ́tẹ̀rù tọmọ ní ìfẹ́ ní lójú ẹni ọmọ àlímọ̀ ṣàǹdíyà èrìntà wídé. olùwàyè òní Fújì ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú ọ̀tá máa ń bàjẹ́ ọmọ nífò wọ́n ṣe wọ́n ń ṣe yẹ̀yẹ́ ara wọn ni. bí gbogbo egungun bá ń lé ní lóko kì í ṣe bí ipa àkọ́kọ́ Àyìndé ẹ̀jẹ̀ mi ìyá ń bẹ́ẹ̀ sí wọn ló mọ̀ ń jó ẹgbà pápá ní ìwé oníbàánidá ẹ̀ máa ń hulẹ̀ jẹ́ ń bínú. ìbọ̀lọ́wọ́n bá ibà ènìyàn. àdáṣe ní wọn máa má pàlà hàn mí ìbà ń gbọ́dọ̀ ń ní. ọlọ́wọ́n bá ṣe kan má kù.
ọba tó ti ń jọ́ lọ́hùn ọba lánàá. òun lọ lọ́hùn ọba ẹni. ìláyé Elédùmarè ni ó máa ń jọ́ lọ́hùn ọba lọ́jọ́ gbogbo. ó ti fọ̀rọ̀ mi lọ́lọ́run lọ́wọ́. ẹ̀dá ló ń sáré. ṣèbí final decision bẹ lọ́wọ́ ọlọ́run ọba. ẹni abá pé kó pọ̀ lọ́wọ́ ọba tó kọ̀ tí ò kí. òòṣà tí ò sọ lọ́hùn ni ó máa pè. mo kára wájú ẹ kú wájú ìbá gbogbo àwọn àgbààgbà tó ń bẹ níwájú mi ọmọkànlá mi tọjọ́ mọ́ àwo. ìbá bàbá ìbá yèyé. ìbàfọ́lùwọ̀ ibẹ̀ jùmọ̀ náà. ìbà kábíyèsí aláìlúwà alákẹ́ẹ̀tì lẹ́gbà tójú òun ní consenting authority gbogbo agbègbè táwa yìí. ọba Adédọ̀tun Àrẹ̀mú ọmọ Gbádébọ̀ ọmọọba ládé orí ìtẹ́ ìrọmọba ló ń dádé ọmọgbọ́lá hàn ló ń jayé ọba. Adédọ̀tun Àrẹ̀mú ọmọ Gbádébọ̀ bàbá jẹ títí ọmọgbọ́lá wọn ó tún fọmọ jẹ. ìbà ẹni mo ṣe alákẹ́ẹ̀tì lẹ́gbà. ìfẹ́ nìjẹ̀bú pẹ̀lẹ́ gbani síra wọn Débáyọ̀ ọmọ Láṣojú Àyìndé wá sí ìhù tán fi ń ṣàwọ̀ ara wọn. wọ́n bá ní kẹ́ ẹ lọ mẹ́ni tó nífẹ̀ẹ́ gbájú wá. gbogbo ẹ̀yin ọmọ Ẹ̀gbá àtìjẹ̀bú tó bá ń bẹ ń bí ọmọ gbọ́ làwọn ẹ̀yà mi létí jọjọ. wọ́n bá ní kẹta lọ mẹ́ni tó fẹ́ràn ìlú Ẹ̀gbá jù wá Ìjẹ̀bú ló fẹ́ràn Ẹ̀gbá. wọ́n fẹ́ra wọn dénúdénú ọmọ gbọ́ làwọn wọ́n fi gbogbo kan bára wọn ṣe. ẹ̀yin tẹ́ ẹ bá jọmọ Ẹ̀gbá ẹ̀ní àtìjẹ̀bú ẹ̀ní ẹ má ṣe bà á fẹ́ yẹn jẹ́. ìbá gbogbo ọmọ ládéládé níkàlẹ̀ tẹ́ ẹ wá bí nítorí kábíyèsí. olú ti lu torí o àkámọ́ ọba o oníbàndúpẹ́ jọjọ. gbogbo ọba ládéládé tó ń bẹ ní ìkàlẹ̀ mọ́ kí yín. kábíyèsí ọba Adémọ́lá Elégùṣì mo para kábíyèsí ọba Adémọ́lá ikúṣẹ̀ ńlá mo kí gbogbo ọba níkàlẹ̀
ẹkú ẹ̀dùn ó ti ta ká mọ́ kábíyèsí ó ní dúpẹ́ jọjọ. ọba rẹ̀ mú Tajudeen mi ọba ṣòwẹ̀ mímọ́. olówódé Ẹ̀gbá ẹkú àdúró tì. mo tara kábíyèsí ọbẹ̀ Elégùṣì. mo fi kí kábíyèsí àtọ̀dá Ọláyíwọlá Lámídì mi Aláàfin ikú bàbá yèyé. mo kọ́ bàbá Bátúndé Ògúnwùsì Ọọ̀ni ríṣà ojú Ẹlẹ́dùmarè àròlé Odùduwà o. kábíyèsí Àwùjalẹ̀ ọ̀gbàgbàdé tọ̀nà ògbó ọ̀tọ̀. kábíyèsí Adédọ̀tun Àrẹ̀mú nígbà àdébọ̀ orí jẹ́ pẹ́. ọba Káyọ̀dé ọmọ Kúṣọrọ olówó sókè nílẹ̀ olùtajà olówó ọba Isiaka Àdìó ọmọ Balógun o alákẹ́tukẹ́tu kò sọfẹ́ ọba Matthew Àyìndé Àjíbúlù ọba Onípẹ̀tù o ọba Babátúndé Ọlá Ògúnlàjà Adéṣọ̀yìn Odòná Foríjà ọba Festus Olúwọlé Mákindé Olú ti gbẹ̀yìn ọba Ayọ̀délé Alírù ọba ní Pókálẹ́pẹ́ ọba Múfútáù Ògúnnúkàn ọba lódò Páwójọ Ẹ̀pẹ́ ọba Ṣọ́lájà Abíọ́dún Olúwafẹ́mi o Olúọbádá ọba Michael Adéròmù Babalọ́lá Oníjàlẹ̀ Pápá ọba Nọ́fíù Adéyẹmí Ọ̀túnbádé Oníjàyè Ìjàyè tuntun o ọba Abdulrasaq Jimoh Fámúyíwá Onípápá Pápá Láńtó ọba Akínọlá Oyètádé Akínrẹ̀rà Olúbọ̀ṣì Ifẹ̀tẹ̀dọ̀ Kingdom ọba Tíò Afọlábí Olùdìbògùn Ṣóǹbí gbogbo ọba ládéládé tó ń bẹ ní ìkàlẹ̀ òkì.
ọlọ́wọ́n bá ó ṣeun torí kábíyèsí mi àkàmọ́. àkàmọ́ ẹkùn akóredé. ọkọ̀ lórí bárakàtì mi àdùfẹ́ dé. àdùfẹ́ mi bàràkà o. àdùfẹ́ ní kí n bá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo lórí àwọn ayaba pátápátá tó ń bẹ ní ìkàlẹ̀ gbogbo yín tẹ́ wá bí. ó ní kí n bá ń kí ẹ olórí Alámídé Sẹ́kínátù àyà kábíyèsí Elégùṣì ọba Adémọ́lá. Àyìndé kábíyèsí ọba Adémọ́lá Elégùṣì. mo fa kókò yìí kí yín ẹ kú ara fẹ́ra kú o olùmẹ̀kọ́ àjà ewé bá bọ́ lára igi ó ti gbére ó ṣe ó kò adúfàtà ìmì àwo lọ kábíyèsí Elégùṣì mo kí ẹ kú ara fẹ́ra kú olùmẹ̀kọ́ mi fà táyì ọmọláwálì mọ́ kí ẹ ọ̀run ẹrẹ́. ẹ jẹ́ ń ṣe fàájì fẹ́rẹ́fẹ́ ìyá wa olórí àgbà Muibatu mi Muiba oyè fùsì ọmọ ló ń kí ẹ Muiba àyà kábíyèsí oyè fùsì olórí àgbà Muibatu mo kí yín. ìyá àtàwa nìyẹn ìyá gbogbo àwọn ọba ládéládé ọmọ alálùbáríkà ọmọ yín ló ń kí yín olórí Muibatu mi ìkòdú ọ̀gá mi lukú mẹ́dẹ́mẹ́dẹ́ wùmálẹ̀ ọmọ àfẹ́lẹ́já ìyá tèmi Àyìndé mọ́gbọ́ làwọn arábá ń bí Muibatu o Muibatu. Muibatu, 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 Muibatu. Àyà kábíyèsí oyè fùsì Muibatu, 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 Muibatu. Àyà kábíyèsí Elégùṣì. Ayaba máa wọlé Ayatajiri ọmọ oyè First Lady Ogun State máa wọlé Olúṣọ̀mí àmọ́sù Ayatollah Kúnlé mi àmọ́sù máa wọlé ẹ̀ṣẹ̀. First Lady Ogun State, máa wọlé máa rárá o.
tìbí kúnlé ọmọ amọ̀sù àjírí ọmọ oyè amọ̀sù ìbí kúnlé. olúfúnṣọ́ mi yá amọ̀sù ayatàjírí ọmọ oyè yóò ṣe máa wọlé ìbí kúnlé. Wọlé máa rọra àyàbí kúnlé àkóso máa wọlé máa rọra. Gẹ́gẹ́ bí mo ṣe ń wí. Mo ìbá wọ́n máa pè á o. Ọláyínká mi mo ìbátan ayaba most glamorous queen of our time olórí mo ìbátan mi ayakabiesi òye fún sí mi. Mr. Latin máa wọlé mọ́lábá o Latin máa wọlé mọ́lábá. Àpèdè Bádìrú máa wọlé mọ́lábá. Ìwọ ló ní gbogbo léwu. Àpèdè Bádìrú máa wọlé mọ́lábá o Aláàjì Tájù Àpèdè àjẹkọ́ lágbẹ̀dẹ ò bẹ̀rù ẹ̀mú ṣíkú làwọn máa fẹ́ mú wọn o Bádìrú máa wọlé Àpèdè. Àpàṣẹ gbogbo Agége máa wọlé mọ́lábá Aládó. Aládó mọ̀ kí èèyàn tèmi ni. Apàṣẹ gbogbo Agége mọ̀ kí ẹ ń síbísíbí.
aládó apàṣẹ gbogbo akéèké mo kí ẹ ń síbí. àwọn tèmi àyíndé olókùn ọ̀la mi. kábíyèsí. ọba dẹ́ka èèmọ̀ kí ẹ kí ẹ ò máa wọlé máa rọra. aláìlúwà gbogbo jọ̀gá orílẹ̀. ìmọ̀lá mi máa wọlé mọ́ra. ọmọ ẹlẹ́tù máa wọlé àdèmọ́lá ọkọ̀ àìlímọ́tò ṣáàbìyàn mi. ṣé má mi dájú. Kazeem ọmọ ẹlẹ́dùn pẹ̀lú múdà ṣáínà kó má bá mi kí ọmọ ẹlẹ́dùn màmá mi dájú wá ìdí mi o ẹlẹ́dùn tí ń jẹ́ wá ìdí kó má bá mi kí ọmọ kìnìún díàbà kìnìún ìbí àbá mi. gbogbo yẹn kó àdúró tì í. Torí kábíyèsí mi àkàmọ́ ẹkùn akóredé mi máa wọlé dé mọ́lá. ọmọọba máa wọlé mọ́lá gbá. ọmọọba kọ́lẹ́dé. bàákà. Àdùfẹ́ ayọ̀lú torí bàrà. Àdùfẹ́ ayọ̀lú torí bàrà. Àdùfẹ́ ayọ̀lú torí bàtà. Òòṣà ìyá òòṣà mọ́dà Mubarak mọ́dà mọ́mẹ́dì ẹ̀dúnjọ́bí mi. Àdùfẹ́ ayákábíyèsí mi yàkámọ́ ayákó èdè ẹkùn yìí ó ṣe òkè ẹ̀ bàtà. Àdùfẹ́ ayọ̀lú torí bàtà. Ayọ̀lú torí bàtà. Ayako èdè. Ayakama kórèdè fàtáyì. Ayako èdè. Adúpẹ́ bọ̀ lọ́wọ́ àkórèdè. Adúpẹ́ ọlọ́run lórí àkórèdè. Mr. láti máa wọlé máa rọra. Láti máa wọlé máa rọra. Ọ̀gá gbogbo ní tíátà nílẹ̀ yìí máa wọlé. Mr. láti máa wọlé. Kọ́mpútà máa wọlé. Èèyàn yóò bóró yóò kó sí. Ìjẹ̀bú mi máa wọlé. Imran máa wọlé. Sọ̀rí Ìbàdàn ó kí ẹ. Gbogbo inú mi dùn ẹ máa wọlé. Ìjẹ̀bú mi máa wọlé. Gbogbo inú mi dùn squad ẹ máa wọlé.
torí akóredé. Akámọ́ Fàtáyì. Torí Akámọ́ Fàtáyì. Akámọ́ Ẹ̀kọ́. Akámọ́ Fàtáyì. Akámọ́ Fàtáyì. Olùtorí akóredé. Olùtorí. Akámọ́ Fàtáyì. Akóredé. Kábíyèsí ọdún mẹ́ẹ̀ẹ́dógún lórí àlééfà. Ọdún mẹ́ẹ̀ẹ́dógún Akámọ́ lórí àlééfà. Ọdún mẹ́ẹ̀ẹ́dógún Akámọ́ lórí àlééfà. Lágbára Ọlọ́run ọba, lágbára àwọn tó nílẹ̀, àṣọkùn àṣọpọ̀. Aṣọ ògbẹ́jì. Lọ́wọ́lọ́wọ́ báyìí kábíyèsí Àwùjalẹ̀ ó ṣe 59. Ìwọ náà wàá ṣe irú ẹ̀. Wàá ṣe irú ẹ̀. Olùtorí wàá ṣe irú ẹ̀. Òbí kékeré jọba wà fàgbà lò. Akámọ́ wàá ṣe irú ẹ̀. Wàá ṣogun wàá ṣọ̀gbọ̀n. Akámọ́ wàá ṣogun wàá ṣọ̀gbọ̀n. Olùtorí. Olùtorí. Wàá ṣogun wàá ṣọ̀gbọ̀n. Àwọn tí Dangote ní kí ẹ. Àwọn tí Dangote ní kí ẹ. Ọkọ̀ bá a ká. Ọkọ̀ bá a ká. Ọkọ̀ bá a ká. Fàtáì ọmọ sọ́wọ́ ẹ̀mí mọ́ Fàtáì láti ìlú Jẹ́sì àbúrò kábíyèsí mi Akọ́láwọlé Àrẹ̀mú sọ́wọ́ ẹ̀mí mọ́ mi Fàtáì àbúrò ọba Akọ́láwọlé Fàtáì ọmọ sọ́wọ́ ẹ̀mí mọ́ láti ìlú Jẹ́sì Ìfákàdé kábíyèsí mi máa wọlé. Ìfákàdé mi máa wọlé. Ìfákàdé mi máa wọlé. Olúbọ̀gún máa wọlé faraba. Ìfákàdé mi máa wọlé. Ẹkú àdúgbò lọ́tì ọba àkàmọ́. Ẹnjìníà. Voice mi lórí ìsìnká yìí Àyìndé mọ́gbọ́ ọ̀làhàn àdọ́bà bí. Àràbà bí àràbà bí. Èrè ọba ṣáàlà wá ṣe o. Àràbà bí. Èrè ọba ṣáàlà wá ṣe. Àràbà
àkámọ́ bàtà yìí àkórè ni. àkámọ́ bàtà yìí ọba kórè ni. ẹkùn ìyàwó ẹkùn àwọn ọmọ ẹkùn àkámọ́ bàtà yìí ọba kórè ni. abdulfatai àkámọ́ ẹkùn olórí bàákà ẹkùn àwọn ọmọ ẹkùn òòṣà bàbá òòṣà ọkọ òòṣà àkámọ́ bàtà yìí ọba kórè ni. àkámọ́ bàtà yìí ọba kórè ni. àkámọ́ bàtà yìí ọba kórè ni. bàbá ìtùnú ọmọdé òsì báyọ̀ wá mi máa wọlé máa wọlé máa wá. báyọ̀ wá mi máa wọlé máa wọlé máa rọra. gbẹ̀ngà ọmọdé òsì báyọ̀ wá mi máa wọlé máa wọlé máa rọra. gbogbo yẹn kú wá dùn lókè ọba àkàmọ́ gbẹ̀ngà ọmọdé òsì bàbá tùnú èèyàn kúkúrú tó pẹ̀ ní kúkúrú ránṣẹ́ bàbí ń tí. bàbí ń tí báyọ̀ wá. ìjọ ọba là ń jó owó lọ́ba ń ná kábíyèsí mi àkàmọ́. èèyàn bíi tí tó ń pẹ́ni kúkú ránṣẹ́ bó kí ẹ kú àdúró kí ọba àkàmọ́. akóredé o akóredé o. akóredé o akóredé o. akóredé akóredé o. akóredé o akóredé o. àkàmọ́ bàtà yìí akóredé o. àkàmọ́ bàtà yìí akóredé o. series two ẹ̀ẹ́dẹ́gbò wẹ́sẹ̀ ẹ máa jó. series two ẹ̀ẹ́dẹ́gbò wẹ́sẹ̀ ẹ máa jó. àkàmọ́ bàtà yìí akóredé o. àkàmọ́ bàtà yìí akóredé o. àkàmọ́ bàtà yìí akóredé o. akóredé o akóredé o. elégùsì ní kíyẹ akóredé o. ọ̀rẹ́ ọba elégùsì ọba dòsùnmù ní kíyẹ akóredé o. gbogbo èèyàn lọ̀gá ọba ọlọ́kàá òun ní gúúsì ọba dòsùnmù ní kíyẹ akóredé o. akínsíkù èkó ọba dòsùnmù ní kíyẹ akóredé o. olúwayé fújì Káwa o. bíbá gbogbo èèyàn níkàlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wá láti Amẹ́ríkà olúwayé òní fújì alábàbí.
gbogbo yín kú àdúró tì. Yetkem Mawole Moraba, Dr. Kitunde ọmọ Ayẹni. Galiuda. Dr. Kitunde ọmọ Ayẹni. Ayẹni Mawole Moraba l'Èkìtì yóò ṣe. Gbogbo èrò tó bá ń lọ sí Èkìtì, ẹ bá mi yà lù péjú. Ilé mọ̀ọ́dà mi Àyìndé Araba ń bí. Wàsíù Àyìndé o, èmi kan náà tún lọ́mọ ẹlẹ́kọ̀lé, ọmọ ẹlẹ́kọ̀lé mi l'Èkìtì Àyìndé mọ́ bọ́ láwọn. Ìlú péjú mi l'Èkìtì nílé àlímọ́. Dr. Akitunde ọmọ Ayẹni Yetkem. Orí yèmí náà àgbẹ̀ ẹ̀ o, ewé ajẹ́. Àìsàn máa jẹ́ epo ajẹ́. Akitunde ọmọ Ayẹni l'Èkìtì Akitunde. Oníṣẹ́lú òbòdò ṣẹ́lú. Gbogbo yín kú àdúró tì ọba àkàmọ́. Àkàmọ́ Akóredé ọdún mẹ́ẹ̀ẹ́dógún lórí àléfà òògùn àtọ́. Àwọn tá a ṣe mẹ́ẹ̀ẹ́dógún àṣogún àṣọmọ ọlọ́run ọba ṣe. Kábíyèsí òṣè mọdúpẹ́ oríṣìíká ọ̀nà ọ̀rẹ́bù ní rísírísí. Alẹ́ ní bá ń fẹ́ ni là máa ń fẹ́ o. Adémọ́lá mi ọ̀bẹ lẹ́gùsì. Òdò ń pò tí tẹ́lẹ̀ ẹ̀yà lukó ń yọ. Kìsìkù wọ́n ṣe bọ́ wọn ṣọ́ bàjẹ́ bàbá ńlá rọ. Ọba Adémọ́lá irọ́ ni wọ́n ń pa ọkọ̀ tààrà mi dé mi. Àyìndé Adémi Your Majesty o. Àyìndé ti gbọ́ rí ẹ̀jẹ̀ o. Ahmad Alhaji Ahmad ọ̀rẹ́ ọlọ́run ọba. Ohun tòun Ahmad ó fi ń dá wákà torí ọlọ́run ọba. Àtàná mi mú ọmọ ni ọlọ́run ọba tó wá ń pè òní tẹ́. Ahmad àdúrà ẹ̀ á máa gbà Araba ń bí. Gbogbo gbàtà yẹn bá ń jáyé tí bàbá ń jẹ́ bàbá.
Ahmad ó ní ṣìgbàlù lọ́lá ọlọ́run wọn bá táyà tọmọ àdúrà tó ti gbà ní dojúrú. gbogbo ara mo fi kí ẹ ọmọ rẹ ni wọ́n ọmọ alálùbárí kan ní ìwọ dá wákà fún wọn mọ́ ó já sọpẹ́ ó já sálùbárí kan o. ó dá wákà fún Muhammad ó já sọpẹ́ ó dá wákà fún Muhammad ó já sọlá ó já sálùbárí kan kò ní bọ́mọ ẹ lọ́wọ́ àmàmí àmàmí ọ̀rọ̀ ẹni iṣẹ́ olúwa àmàmí ọ̀rọ̀ ẹni iṣẹ́ olúwa àmàmí àyìnbí araba ń bí. gẹ́gẹ́ bí mo ṣe ń wí lọ orí kábíyèsí Elégùṣì ọba Adémọ́lá Wáídì Ìṣóbùlọ Abdulwáídì ọmọ Ìṣóbùlọ ó gbára ti yẹ tó fi ń kájì kẹ́ẹ̀dé ajíkẹ́mi tó sì mi. Àjíkẹ́ ọ̀ṣì ìnáwó tó sí bèbí Àjíkẹ́. Aláṣẹ Westshire Hotel lókè Ìbàdàn lólùyọ̀ lélẹ̀. Àjíkẹ́ Adé aláṣẹ Bana Oil and Gas. Ají àwọn pa ẹ̀ Àjíkẹ́. Aláṣẹ ilé alámàlà number 19 Ọ̀sọ̀lọ̀wé gbogbo tó ń lọ sí ìsọ̀lọ̀ Àjàó estate Arabambi ọ̀dọ̀ Àjíkẹ́ alámàlà ọmọlá Àjíkẹ́ Adé Àjíkẹ́ Adé Àjíkẹ́ Adé òyìnbó alámàlà Àjíkẹ́ Adé. Ọ̀tọ̀ ní kẹ́ẹ̀pẹ̀ èèyàn dúdú kẹ́lẹ́yàn dúdú òyìnbó Àjíkẹ́ eléyìí òyìnbó àlámàlà Àjíkẹ́ Adé Àjíkẹ́ àlámàlà Àjíkẹ́ Adé Àjíkẹ́ àlámàlà sọ̀kalẹ̀ ká máa má bàjẹ́ Àjíkẹ́ àlámàlà Àjíkẹ́ àlámàlà sọ̀kalẹ̀ ká máa má làjẹ́ Àjíkẹ́ àlámàlà sọ̀kalẹ̀ ká máa má làjẹ́ Àjíkẹ́ àlámàlà jọ̀wọ́ fún wa lámàlà jẹ́ Àjíkẹ́ àlámàlà o jọ̀wọ́ fún wa lámàlà jẹ́ Àjíkẹ́ àlámàlà jọ̀wọ́ fún wa lámàlà jẹ́. Èmi fẹ́ràn àmàlà funfun pẹ̀lú dúdú mo dẹ̀ láìkì ògúnfe ògúnfe tó bá gbórí Àjíkẹ́ àlámàlà jọ̀wọ́ fún wa lámàlà jẹ́ Àjíkẹ́ àlámàlà jọ̀wọ́ fún wa lámàlà jẹ́ Àjíkẹ́ àlámàlà jọ̀wọ́ fún wa lámàlà jẹ́. Wáídì sọ fún Àjíkẹ́ àlámàlà jọ̀wọ́ fún wa lámàlà jẹ́ Àjíkẹ́ Adé Àjíkẹ́ Adé ọmọ ní ẹ̀ tó sì Àjíkẹ́ Adé ọmọ ní ẹ̀ tó sì Àjíkẹ́ Adé ọ̀dọ̀ Àjíkẹ́ ní ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ jàmọ̀lá number 19 Ọ̀sọ̀lọ̀wé Àjàó estate bẹ́ẹ̀ bá dé international airport èrò tó ń bọ̀ láti ìlú òyìnbó ẹ máa bọ̀ ní international airport ẹ máa bọ̀ lọ́nà Òṣòdì ẹ̀yìn àfọ́sọ̀lọ̀wé ọ̀dọ̀ Àjíkẹ́ Àjíkẹ́ Adé Àjíkẹ́ Adé. Ìwọ tó bá ń bọ̀ látọ̀ Sọ́lọ́wé láti inú ìsọ̀lọ̀ number 19 tó bá fẹ́ jáde s'Àjàó estate lórí express ibẹ̀ ló wà number 19
àmàlà jílé ọ̀tọ̀ nìyàn dúdú tó ń tàmàlà eléyìí èèyàn pupa tó ń tàmàlà. Àjíkẹ́ Adé Àjíkẹ́ Adé. Gbogbo ẹ̀yin boys fẹ́ẹ́ tó ń jẹ gidi ẹ má dọ́nà pẹ́nu ọ̀dọ̀ Àjíkẹ́ ní ẹ̀rẹ̀ ẹ̀rọ ọ̀dọ̀ Àjíkẹ́ o ẹ̀rọ ọ̀dọ̀ Àjíkẹ́ o alámàlà tuntun lájà o ẹ̀fẹ̀ máa ń gbé ẹ̀rọ ọ̀dọ̀ Àjíkẹ́ o Àjíkẹ́ Adé òyìnbó àbámàlà Àjíkẹ́ Adé irọ́ lẹ́lẹ́kọ̀ọ́ ń pa ò lè jẹ́ èké lẹ́lẹ́kọ̀ọ́ ń ṣe ò lè jẹ́ Àjíkẹ́ irọ́ lẹ́lẹ́kọ̀ọ́ ń pa ò lè jẹ́ èké lẹ́lẹ́kọ̀ọ́ ń ṣe ò lè jẹ́. Tó sì ní Àjíkẹ́ ọ̀ṣìnà wọ̀ tó sì ní Àjíkẹ́ ọ̀ṣìnà wọ̀ tó sì ní Àjíkẹ́ ọ̀ṣìnà wọ̀ tó sì ní tó sì bèbí o ìyá làmàlà tó sì bèbí o ìyá làmàlà Àjíkẹ́ Adé o ìyá làmàlà ọlọ́mọge skipi. Ìwọ là ń kí. Aya bàbá Ìjẹ̀bú. Aya bàbá Ìjẹ̀bú. Kò fọ́rọ̀ lámì sùwìtì. Aya Adébútú mi kẹ́ ẹ̀ ṣìntì. Aya Adébútú mi kẹ́ ẹ̀ ṣìntì. Aya bàbá Ìjẹ̀bú. Ó kárẹ́ kò fọ́rọ̀ la. Yéèjì rẹ̀ ọmọ méjì. Yèyé oge gbogbo federation pátápátá. Ayọ̀lọ́tù Èkó. Ayatolótù Èkó. Bàbá wa Adébútú mi kẹ́sìntì Adébútú. Gbogbo rọlá. Ayadébùkọ́lá. Bàbá Ìjẹ̀bú. Ayadodo dábàá lógun. Wọ́n dá tèjì rẹ̀ ọmọ méjì ló kí ẹ kú àdúró tì. Torí Abísọ́lá Bísọ́lá mú ní sinmi. Ọmọ mú ní sinmi Bísọ́lá. Bísọ́lá tó lóye Bísọ́lá bèbí. Yèyé oge pátápátá of federation òun wá náwó yèyé oge ọ̀kín. Bísọ́lá yèyé oge ọ̀kín. Gbogbo ti torí ńlá sùtì á Bísọ́lá. Kò fowó lọ láì ní kí ẹ. Àyà bàbá Ìjẹ̀bú o. Yèyé oge gbogbo federation. Aya Adébútú mi kẹ́sìntì. Dòdò dáwà bá lógun. Kò fowó rọ̀ọ̀la. Kò fowó rọ̀ọ̀la. Mọ́dà tèjì rẹ̀ ó yílà. Kò fowó rọ̀ọ̀la. Aya Adébútú kẹ́sìntì. Kò fowó rọ̀ọ̀la. Aya Adébùkọ́lá kẹ́sìntì. Kò fowó rọ̀ọ̀la. Aya Adébútú kẹ́sìntì. Kò fowó rọ̀ọ̀la. Mọ́dà tèjì rẹ̀ ó yílà. Kò fowó rọ̀ọ̀la. Ọ̀tún yèyé oge Àyìndé ní federation. Kò fowó rọ̀ọ̀la. Ẹni bá joyè fẹ́dírà ó yẹ gbogbo Nàìjíríà ló gbé dání ilẹ̀ rí yẹn o.
fowó ọ̀la. Ayáde butu kẹ̀sìntì. Ayáde butu kẹ̀sìntì. Ayíǹde mi máa wọlé máa wọlé máa rà. Akíbù máa wọlé máa wọlé máa rà. Pápì máa wọlé máa wọlé máa rà. Igwe máa wọlé máa wọlé máa rà. Ọmọ bú máa wọlé máa wọlé máa rà. Ọmọ bú máa wọlé. Oyedepo máa wọlé, Mustapha máa, Sego máa wọlé, Monsuru máa wọlé. Bísọ́lá obè tí gbọ́ ní ẹ̀yẹ lọ. Yeye ke ọkìn gbogbo ti torí Emmanuela oníkìkì Abísọ́lá lọ́lá bẹ́bí ọba kíọ́lá ọlọ́wọ̀ májẹ̀ ayáṣọ pẹ́sí oníkìkì Sùwìtì Abísọ́lá ọ̀nàdẹ̀bù Rísíkádù Adékèyè oníkìkì Abísọ́lá Bísọ́lá ọmọ Munis lókè pópó èrì Abísọ́lá láti campus lókè pópó one ọba ní campus lókè pópó is one ọmọ Munis. Gbogbo òkè gbogbo èrì àpátápátá Bísọ́lá ọmọ Munis ó kú oríire Sùwìtì Abísọ́lá yeye bí ọkìn gbogbo ti torí land Abísọ́lá dolóye yeye oge ó kú oríire Abísọ́lá Emmanuela ní kíyẹ Wàsíù Ayíǹde. Bísọ́lá ọmọ Munis ó kú oríire ọmọ yẹn tó olóye lójú ẹ adúpẹ́dúpẹ́dúpẹ́. Ìyá Bísọ́lá Munis ikú ẹ̀nìgbọ́mọ náà lọ́wọ́ ẹ̀ Bísọ́lá ọmọdé Bísọ́lá ọmọdé Bísọ́lá ọmọdé Bísọ́lá. Yeye oge ọmọge Bísọ́lá ọmọge Bísọ́lá ọmọge Bísọ́lá. Yeye oge ọ̀kíyó yeye oge ọ̀kíyó kárí. Yeye oge ọ̀kí yeye oge ọ̀kíyó kárí. Bísọ́lá yeye oge ọ̀kí yeye oge ọ̀kíyó kárí. Yeye oge ọ̀kí yeye oge ọ̀kíyó kárí. Yeye oge ọ̀kí. Yo que ọkìn. Bísọ́lá ọmọ Munis bí. Ní gbogbo campus area. Yo que ọkìn. Munis lókè gbogbo area. Lókè gbogbo area. Ọmọ Munis. Atiye tataye. Atiye tataye. Ebe ebe. Ebe ebe. Ebe ebe. Ebe ebe. Bísọ́lá olóye. Ebe ebe.
òkè pópó. òkè pópó. òkè pópó. òkè pópó. Bísọ́lá ọmọ Múnísì bí eré Bísọ́lá di yeye oge gbogbo yìí torí land ó tún wá pọ̀ kí sí tiẹ̀ yeye oge ọkìn òkè pópó. òkè pópó. ẹni ọmọ wa kò má ṣe dùbú wa ẹni ọmọ wa kò má ṣe dùbú wa. lọ́nà ó ṣe rú ẹ̀ àtẹ̀sí. lọ́lá ọmọ lọ́wọ́ má dẹ̀. lọ́lá ọmọ akínyẹlá ọmọ lọ́wọ́ má dẹ̀. gbogbo yín ẹ̀kú àdúró ti Bísọ́lá mi Múnísì. Bísọ́lá mi Múnísì dolóye láàrin wa. òkè pópó. òkè pópó. òkè pópó. òkè pópó. Bísọ́lá ẹni ọmọ wa kò má ṣe dùbú wa ẹni ọmọ wa kò má ṣe dùbú wa lọ́nà ó ṣe rú ẹ̀ àtẹ̀sí. ìyá Bísọ́lá. ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ adúpẹ́ fẹ́lẹ́ dùmarè adúpẹ́ fọlọ́run ọba lọ́lá ọba kìíọ́lá ọmọ lọ́wọ́ ọmọdé sísá tèmi àyíndé mọ́kọ́ ọlọ́run ọ̀bọ̀ kí ẹ síbi ayé onímúṣẹ àjìná ayaṣọ pẹ̀sí o ayáre mọ̀ṣọ pẹ̀sí ọmọdé ò gbọdọ̀ rí ẹ fi o àgbà náà gbọ́dọ̀ rí ẹ fi o. ọmọdé gbọdọ̀ rí ẹ fi àgbà náà gbọ́dọ̀ rí ẹ fi o. lọ́lá ọmọ kìíọ́lá ayáre mọ̀ṣọ pẹ̀sí ọmọdé ò gbọdọ̀ rí ẹ fi àgbà náà gbọ́dọ̀ rí ẹ fi o. ló ṣe fi ìwà ìrẹ̀lẹ̀. ó fi kó gbogbo lé mọ́ra. ayé onímùsùn àjìnà yẹn máa ń sọ pẹ̀sí Raymond láti bí dé London ṣọpẹ̀sí of London kò mọ̀ bá mi kí lọ́lá ọmọ ńlọ́wọ́ ọmọdé ẹkú adúrú ló ti Bísọ́lá Bísọ́lá Múnísì mi kò tó ré. gẹ́gẹ́lẹ́ rẹ̀ olórí alábìdé sẹ̀kínà ní kíkí Bísọ́lá ó ní congratulation olóòkú oríire kò tó ré. gẹ́gẹ́lẹ́ rẹ̀ Bísọ́lá ọmọ ráyé lè o. Bísọ́lá wọ́n máa gbé kòtò sílẹ̀ tó tẹ́ nílé lórí wọ́n ní owó àsùnlé sọ fún wọn irọ́ náà pa bí pẹ́pẹ́yẹ bá jòkúta omi ni ó fi ṣu. ìpọ̀rí ajé o gbọ́dọ̀ mẹ́kùn ní bùbá. Bísọ́lá dolóye sẹ́ o ọmọ Múnísì ó dolóye sẹ́ o ọmọ Múnísì. ó dolóye sẹ́ ọmọ Múnísì. ó dolóye sẹ́ o ọmọ Múnísì. yeye oge ọ̀kín ọmọ Múnísì. Bísọ́lá dolóye sẹ́ o ọmọ Múnísì. ó dolóye sẹ́ ọmọ Múnísì. Bísọ́lá dolóye sẹ́ o.
Bísọ́lá dolóye sẹ́ o. Yeye oge dolóye sẹ́ o. Lókè kòkó lókè kòkó lókè lókè kòkó lókè kòkó lókè kòkó Bísọ́lá bèbí. Bísọ́lá dolóye Bísọ́lá bèbí. Ewé oyè amọ́rí. Bísọ́lá ewé oyè amọ́rí. Bísọ́lá ewé oyè amọ́rí. Bísọ́lá ewé oyè amọ́rí. Pápá sẹ́rí àmọ́ ti kéré mọ́tò yẹn. Àwọn tó wà níbẹ̀ àwọn oníwọ̀. Bísọ́lá ewé oyè amọ́rí. Bísọ́lá ewé oyè amọ́rí. Ewé oyè amọ́rí. Bísọ́lá ewé oyè amọ́rí. Ewé oyè amọ́rí. Bísọ́lá ewé oyè amọ́rí. Ọlọ́wọ́ bisikì bisikì.